Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílùú yẹn ọ̀rọ̀ yìí eléyìí ó ní agbára gbogbo náà láti gbọ́ awuyewuye tó ń lọ ńgbà yẹn lórí pé olóògbé Buhari pé Jubril láti Sudan òun ni ó wà ń bẹ̀ pé kò ń ṣe Buhari gbogbo wa náà kò sẹ́ni tó máa lóun ò tí ì gbọ́ bó ṣe ń lọ lẹ́yìn tí Buhari ti ṣaláìsí báyìí ọ̀rọ̀ yìí wá ń jẹyọ jáde o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ní pé ṣèwọ́rọ̀ yìí pé ẹni tó ti kú ó ti lọ tiẹ̀ nìyẹn èwo lẹ tún fẹ́ gbọ́ ṣùgbọ́n ó nídìí tí àwa tún fi jáde lórí ọ̀rọ̀ yìí lórí bí àwọn èèyàn ṣe ń pariwo pé ẹ gbàgbé ta ló sọ fún yín pé Buhari ṣẹ̀ṣẹ̀ kú Buhari ti kú ti pẹ́ o ó ti kú ti pẹ́ lómi ló wà ń bẹ́ẹ̀ tó ń ṣèjọba látijọ́ ẹ̀ tí gbogbo yín ò mọ̀ ó nígbà kan tí Nnamdi Kanu òun tiẹ̀ gangan ló jáde tó sọ ṣùgbọ́n lọ́wọ́ yìí bàbá Ọbásanjọ́ ti jáde tán wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní bàbá Ọbásanjọ́ sọ pé àpéyàn kan wá bá àwọn láìpẹ́ yìí pẹ́ni yẹn sọ fún àwọn wípé ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni tẹ́ni ó ṣẹ̀ṣẹ̀ kú yìí tán pé Buhari pé kò ń ṣòun pé Buhari ti kú ti pẹ́ wọ́n lọ bẹ̀ ẹni yẹn tó súnmọ́ bàbá Ọbásanjọ́ ó béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ bàbá Ọbásanjọ́ pé ẹ gbọ́ kí lẹ mọ̀ ń pa ẹ̀ àṣẹ yìí náà ti gbọ́ ń pa ẹ̀ tí ń gbọ́ bọ́ ṣe ń sọ bàbá Ọbásanjọ́ ní pé irú kátikàti wo nìyẹn bàbá Ọbásanjọ́ ti dá wọn lóhùn lórí ọ̀rọ̀ yìí wọ́n ní bàbá Ọbásanjọ́ parọ́ pé irú kátikàti wo nìyẹn pé báwo ni Buhari máa ṣe kú tóun ò dẹ̀ ní mọ̀ ṣe ń gbọ́ṣẹ́ wọ́n ní bàbá Ọbásanjọ́ jáde pé báwo ni Buhari ṣe máa kú tóun ò ní mọ̀ pé Buhari ti kú pé ẹ̀yà má dá àwọn tí wọ́n ń sọ̀sọ̀kúsọ lóhùn pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o àfi kí Elédùmarè máa ṣọ́ wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí lórí nǹkan tí bàbá Ọbásanjọ́ tí wọ́n sọ pé pé báwo ni Buhari ṣe máa kú táwọn ò ní mọ̀ ẹ̀kọ́ tí bàbá Ọbásanjọ́ dá ẹni náà lóhùn rèé o Ọbásanjọ́ react to Buhari the Jubril from Sudan. According to the statement, somebody came to me, a very high-up person, saying, tell me about this talk of Buhari not being Buhari. And then, according to Obasanjo, Baba Obasanjo replied, and I quote him, he says, I said, do you believe them? He said, well, it is in the social media. I said, how will Buhari spy? And we will not know that Buhari has spied. And they will bring us somebody from Sudan to be Buhari. Ìbéèrè tí ààrẹ tẹ́lẹ̀ rí Ọbásanjọ́ tí wọ́n ìdáhùn tí wọ́n dáhùn sí ìbéèrè ìnìyẹn o. It is ridiculous to the extreme, but you have it in social media and then you see people believing it. Olusegun Obasanjo replied. Bàbá Ọbásanjọ́ ní pé ṣebí ìwọ náà ó rí ní orí social media àwọn kan dẹ̀ ń gbà gbọ́ pé ṣùgbọ́n báwo la ṣe máa gbarú ẹ̀ gbọ́ pé báwo ni Buhari ṣe máa kú táwọn ò ní mọ̀ nǹkan tí bàbá Ọbásanjọ́ tán dáhùn rèé o eléyìí náà ní agbára nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ló yà lẹ́nu wípé ṣé àwọn pásítọ̀ Adébóyè gbogbo àwọn tán lọ ń kí Buhari láyé ìgbà tí Buhari wà láyé ìgbà ní 2015 tán lọ ń kí tí wọ́n lọ àti kí ló ń pè àwọn ọba lọ́balọ́ba bíi onírìṣà tán lọ ń kí Buhari gbà ṣé gbogbo wọn ṣé wọ́n mọ̀ àbí wọn ò mọ̀ ni ṣùgbọ́n lọ́wọ́ yìí tí bàbá Ọbásanjọ́ ti jáde pé pé kátikàti ni o ẹ má bìlífù wọn ṣùgbọ́n àwọn èèyàn tún gbàgbọ́ àwọn èèyàn ní pé irọ́ ni bàbá Ọbásanjọ́ ń pa pé ìwé bàbá Ọbásanjọ́ lè máa mọ̀ ṣá nítorí bàbá Ọbásanjọ́ ti dàgbà wọn mọ̀ pé tẹkinọ́lọ́jì irú ẹ̀ wà ọmọ Yorùbá nation ní ọ̀nà àbáyọ mẹ́wàá ló ń ṣẹlẹ̀ ní junior báyìí wọ́n ní ẹni kan ló mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti dáhùn sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí
àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Gẹ́gẹ́ bí èèyàn kan ti ṣe sọ, ó ní so why didn't they add the charge against Nnamdi Kanu? How can Obasanjo, who passed power to him for whatever agreement, come out and then express the matter? All right, you can ask Obasanjo whether he traveled to London hospital to confirm throughout the period Buhari was there on sickbed and when the rumor was seriously circulating. Eléyìí náà ó ní agbára. Now, gẹ́gẹ́ bí Adékúnlé Adégòkè ó dáhùn, ó ní I don't know how some people were so daft and believe the story of Jubril of Sudan to have replaced the former late president of Nigeria. I don't understand how some people could be gullible to believe that untrue story. All right, nǹkan tí Adékúnlé Adégòkè tó sọ rèé. According to Okpala Izuchukwu, anyway, one day you will seek forgiveness from Nnamdi Kanu for paying deaf ears to the truth before your eyes. The Fulanis are taking over the country with their agenda to Islamize the nation. All right, well, ẹ̀yin èèyàn wa oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lérí bí ó ṣe ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́, àwọn kan dẹ̀ wà tí ó pé wọ́n gbàgbọ́ wípé wọ́n gbá wa ni, ṣùgbọ́n ẹni tó ti kú o. Nǹkan táwọn èèyàn try ti sọ́nsìn ni wípé bí gbogbo ẹ ṣe ń lọ, pé ká lajú wa dáadáa, pé Nàìjíríà yìí kán má lọ máa fi àwọn kankan kán máa fi wa máa rú wa lójú. Gbogbo ìyà tó ń jẹ wá yìí kò yẹ kó máa jẹ wá, gẹ́gẹ́ bí nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń pariwo. Àfi kí Elédùmarè gbà wá nìkan ni. Lọ́wọ́ tí bí gbogbo ẹ ṣe ń lọ ó ní agbára. Bóyá ó jẹ́ Jubril of Sudan o àbí ó jẹ́ Buhari gangan ni o, ó ti di olóògbé. Nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí pé àwọn tí ó kù, àwọn olóṣèlú tí wọ́n wà láyé ni kí wọ́n ṣe ayé rere. Bẹ́ẹ̀ ni nǹkan táwa lè sọ nípa èrè o, kí àwọn olóṣèlú tó wà láyé báyìí kí wọ́n ṣayé rere. Ẹ bá wa dá sí ọ̀rọ̀ ìlú yìí, kó wà dáadáa bó ṣe yẹ kó rí. Àwọn ọmọ Yorùbá wọ́n ti pariwo síta pé àwa ò fẹ́ restructuring o. Bẹ́ẹ̀ ni pé a fẹ́ restructuring, nǹkan táwa fẹ́ ni wípé káwa ṣàgbà kán pín ìlú yìí kólúkálukú máa lọ ń lọ ẹ̀. Adẹ̀yìn ń pariwo ẹ bá release olóyè Sunday Igboho nítorí Ọlọ́run. Ẹ bá fi olóyè Sunday Igboho lẹ̀ kí ẹni ẹlẹ́ni padà sílé, kẹ́dẹ̀ unfreeze àkáǹtì olóyè. Bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ lórí eléyìí o. A ó máa bẹ́ o, ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ́nà o. Ẹni tó bá lá má bọ̀ láàní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.